jẹ́ bá wa dárúkọ yín fún àwọn tó wà nílé. Ìyá Àmínà Sùláìmánà. Abilékọ Aminat Sùláìmánà. Ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí òǹtajà ọkọ̀ pàtàkì lára àwọn aṣọ ìbílẹ̀ tí a mọ̀ sí Kàmpálà, irú àwọn oríṣi Kàmpálà wo ni ló wà? Nìkan wà aró ìbílẹ̀, ènìyàn máa rẹ̀ ní ayé àtijọ́. Wọ́n tábà máa dì í, wọ́n kọ́kọ́ fi ẹ̀kọ́ bíi àmàlà, wọ́n fi ṣe design sí orí ẹ̀. Máa fi ṣàrà sórí ẹ̀. Wọ́n máa fi ṣe design sórí ẹ̀, tábà ṣe tán àṣẹ máa rẹ̀ ní aró tútù. Aró tútù la máa ń lò fún yìí, kì í ṣe aró gbígbóná. Ṣálé rí aṣọ tí wọ́n fi rẹ̀ ṣe? Kò sí lára ń dè. Kò sí lẹ́ǹbí. Kí lorúkọ tó máa ń pe irú aṣọ yẹn? Ní aró dúdú nìyẹn. Orúkọ aṣọ yẹn? Ní aró àtijọ́, òun la kọ́kọ́ lò gbàgbà kó tó di pé àwọn aró ilé yìí tó ṣẹ̀ wá jáde, àwọn aró ilé yìí tó ṣẹ̀ wá jáde, ìyẹn la kọ́kọ́ lò gbàgbà. Aláró dúdú yẹn gangan ní ìpìlẹ̀ aṣọ rírẹ̀. La kọ́kọ́ lò gbàgbà ní ìpìlẹ̀. Lẹ́yìn náà, ìgbà tá a lò yẹn tán ni àwọn òyìnbó wá gbé ro irú eléyìí dé. So a máa di eléyìí, àwọn design lóríṣiríṣi. Eléyìí a máa ń pè ní alálẹ̀. Alálẹ̀. Òun ni eléyìí ní design yìí. Eléyìí à ń pè ní salad. A máa fọwọ́ ká nílẹ̀ bí ẹni fẹ́ ká kíní lẹ̀ bẹ́ẹ̀ ní fẹ́ ká nǹkan. A máa kọ́ ká eléyìí. Eléyìí a máa pè é, a máa ká eléyìí kíká là ń pè eléyìí. Kíká. Tábà ká tán, a máa bu aró yẹn sí, a máa dáró yẹn sí inú ike. A dá gbogbo ohun èlò ẹ̀ sí, a wá jẹ́ kí omi yẹn wó. A dá omi gbígbóná yẹn sílẹ̀. Tó bá ti wá, a bá ti ro aró yẹn papọ̀, a kàn máa ju aṣọ yẹn sí i. Ìjọba máa rẹ́. Tó bá máa tó bí i 30 ìṣẹ́jú sí 45 minutes, a máa yọ. A nà sá sílẹ̀, a jẹ omi níyàn. Omi rẹ̀ á fi irin bọ́ síta. Ojú àjáde, a lè mọ bóyá aró ẹ̀ ó jiná dáadáa, bóyá kò jiná. Tó bá ti wáyé bí a ṣe máa tù, àwa ṣàn, máa gbé eléyìí. Àwọn eléyìí náà tún ṣe ń já ní sí. Ìgbàlódé làwọn eléyìí. Ìgbàlódé náà àwọn eléyìí a ṣe máa, àwọn eléyìí bó ṣe máa ń bá wa ní. Àwọn eléyìí tẹ̀wọ̀ bó ṣe ń bá wa ní. Àwọn òyìnbó náà ló wá ẹ̀mọ̀ ìsọgbọ́n. Àwọn òyìnbó máa ń wá, wọ́n wá ya design. Àwọn design yẹn tán wá yà, òun máa fi ṣe àwọn eléyìí jà iná fi ṣe àwọn eléyìí jáde bó ṣe ń bá wa lélẹ̀. Òun náà dẹ̀ ń bó, kò sí nǹkan tó máa ṣe. Kò ń ṣe pé téèyàn bá sá sínú oòrùn díẹ̀ pé á ṣá. Kò sí nǹkan tó máa ṣe. Bí a ṣe bá kú nìyẹn. Kò sí nǹkan tó máa ṣe. Àwọn kan wá wà tí wọ́n tún máa ń pè ní aláǹkárá. Aláǹkárá. Kí làwọn yẹn fi yàtọ̀ sí àwọn eléyìí? Ọ̀pọ̀ náà ni kó tó fi yàtọ̀ ní pé àǹkárá gidi tó jẹ́ original la máa rà. Ta máa fi rẹ́, ta máa fi ṣe design, àwa gbé aró. Ìyẹn dẹ̀ máa gbárò. Àǹkárá gbogbo la fi ṣe àwọn tó máa gbárò. Tí kì í ṣe ṣùkùn lò ní ìlú. Ìyá jẹ́ kówó tiẹ̀ ò wọ́n bá. Owó ẹ̀ wọ́n sí yàtọ̀ sí àwọn eléyìí. Ọ̀pá mélòó ló máa ń wà nù tiẹ̀? Láńgé lọ́pàá mẹ́fà. Ẹni tí ó bá náà gbára ọ̀pá náà lọ́pàá mẹ́fà. Àbí ẹni tí ó bá náà gbára ọ̀pá mẹ́fà. Báwo wá ní àwọn èèyàn ṣe wá ń ra aṣọ àdìrẹ sí lásìkò yìí tí gbogbo ẹ̀ wọ́n gógó yìí? Ṣáwọn èèyàn ń rà á? Àwọn èèyàn ń rà á, kódà ó tún máa wọlé, ó máa rà á lóríṣiríṣi. Ṣùgbọ́n kò dàbí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé látàrọ̀ ọ̀gá ti dé, a sì lè parí abirú tó pọ̀ àwọn lásìkò yìí. Ń dábàá rí la rí, ń dábàá rí àdàgbà. Wọ́n ti wá rà lẹ́nu bí àsìkò mélòó kan tó kún tó ń bọ̀ yìí. Àwọn èèyàn tí wá rà jẹ nínú ọ̀gá wọn bá tó dẹ̀. Ẹ ṣeun, ajá máa wọ gbà ó.